ẹ jẹ́ àdábí láàrin ìṣẹ́jú kan ẹ kí pé happy new year. Mo jẹ́ yín 1,000. Tí a bá ní kí gbogbo wa ká máa jáde. Láàárín ìṣẹ́jú kan ẹ sọ̀rọ̀ pa Oríyọmí láàárín ìṣẹ́jú kan. Oríyọmí dé! Oríyọmí dé! Oríyọmí dé! A kú oríire o! Oríire wo ni bíbàjẹ́ o! Àwọn Oríyọmí lọ́jọ́ àtàlàfíà! Ọmọ tí inú ò ní kú! Èmi jẹ́ mọ́ mú lọ́dún Oríyọmí tọmọtọmọ o! Gbogbo yín náà jẹ́ mú lọ́dún Oríyọmí! Wọ́n jẹ́ lọ́dún Oríyọmí ọmọ mi jẹ́! Ẹ̀yin náà jẹ́ tọmọtọmọ lọ́dún Oríyọmí! Mo jèrè lọ́dún Oríyọmí, gbogbo Oríyọmí ni mo jèrè! Gbogbo ayé òsìlérè tí mo jẹ, ẹ̀yin náà wà jèrè! Ọlọ́run ní gbọ́ Oríyọmí náà wá! Ọlọ́run ní gbà náà wá! Ilé iṣẹ́ ni ó mọ pọ̀ sí ni, kò ní dàrú, àwọn òṣìṣẹ́ rẹ̀ kò ní ṣe wọ́n, ó mọ gòkè àgbà, òkè òkè ni wọ́n mọ̀ lọ, padà fáwọn ọmọ ń ká ní àlíyà. Àdúrà yìí ó máa gbà, àdúrà yìí ó máa gbà, Ọlọ́run ní gbà wájú wa, kò ní gbà wá náà lẹ́yìn rẹ̀, ọlọ́run ó là. Ẹ ṣeun ìyá ẹ náà tó kú ẹ ṣeun láàárín ìṣẹ́jú kan. Oríyọmí dé! Òdodo dé! Òdodo dé! Abiyamọ jíjí lè wà lásìkò. Gbogbo oníta wà bí èmi mo bí yín. Bẹ́ẹ̀ ni ọ̀dọ́ wà fún èmi mo bí gbogbo yín ló mi dàgbà. Àmọ́ bí Oríyọmí tó máa wá bí gbogbo yín kúrò ní ìgbàdàn wa. Kúrò ní ìgbà ọmọ ẹ̀rẹ̀ náà. Ṣé máa ń gbé mo jèrè mi jèrè mọ́? Bàtà mi jèrè tí mo jẹ́ jèrè náà. Gbogbo yín là ń jèrè ọ̀. Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Ìṣẹ́jú kan. Oríyọmí dé! Oríyọmí dé! Yóò dojú tì wá o, yóò yẹ̀yẹ́ wá o, ọlọ́run tó yẹ wá pọ̀, àtàtà ìbí lápáta, wọ́n sàmọ́ wá wò mí, wọ́n á níyà rẹ̀, Oríyọmí nù, ojú ti tì wọ́n, ọlọ́run ti dojú tì mí, wọ́n dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run ní bàjẹ́, èèkó ní sórí ẹbí kò ní sẹ́gbẹ́ ní ìgbà wa. Lórí àpèsè, wọn náà ní ọ̀gá, Oríyọmí ò ní bàjẹ́, aforúkọ Oríyọmí tún àpáta ṣe, àfi tún gbogbo ìlú Ìbàdàn ṣe. Tá a bá ní wàhálà kan láti lórúkọ Oríyọmí níbẹ̀, wọ́n bẹ̀rù wa, kò sì dáhùn, kò sì rí ìyẹn. Oríyọmí dé! Ìṣẹ́jú kọ̀ọ̀kan, ìṣẹ́jú kọ̀ọ̀kan. Oríyọmí dé! Orúkọ mi ni Adéọlá Pẹ̀lúọlá Olúyọrọ Òkè Ọ̀fà Sọ̀rọ̀. Mo jẹ́ alábàápín nínú scholarship Lifegate tí alága mi Kòsénàt tó rán tí ọ̀gá wa Oríyọmí Òkìkí ọmọ Amúsà tó rán alága mi Kẹ́hìndé Kòsénàt Ọláyíwọlá sí mi. Ó fún mi ní fọ́ọ̀mù méjì nígbà tí gbogbo zónù ń gba ẹyọ kọ̀ọ̀kan. Fọ́ọ̀mù méjì lèmi gbà. Orí mi wú, mo sunkún pé èmi nìkan láàrin èrò. Ẹ wá mọ ń gbọ́ ṣẹlẹ̀. Méjì ni wọ́n, ìbejì làwọn ọmọ mi. Tó ti yẹ yí bẹ́ẹ̀ yẹn. Mo ní orí ọ̀fẹ́ kan nínú ẹrẹ̀fọ́, inú ebútú ni mò ń sùn. Mo ní orí ọ̀fẹ́ láti rí àánú gbà lọ́dọ̀ ọ̀gá mi Oríyọmí Òkìkí ọmọ Amúsà. Ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ tí mo fẹ́ fi kún. Mo fẹ́ fi ìkẹ́kẹ́ fún o. Ní tí mo fẹ́ fún kò
ni wípé ẹ jẹ́ ká tẹ̀lé Oríyọmí tọkàntọkàn. 2019 tí mo ti kó ẹgbẹ́ mi jọ nì. Tó ti yé yín pẹ̀lú ìgbàgbọ́ ọmọ ẹgbẹ́ lọ lẹ́ẹ̀mẹ́ta wọ́n tó ń dé. Èmi àtọkọ mi àtàwọn ìbejì là ń ṣe mítìnì yìí. Nígbà náà làánú fọ̀hún. Ẹ wá mọ àánú yẹn tó fọ̀hún. Àánú ńlá fọ̀hún. Níjọ́ tó ọmọ yìí lọ gba admission. Ọjọ́ náà ní kẹ́sẹ̀tì ọmọ mi ni ó jáde wípé ọyẹ wa lọ wọ stúdíò. Ní ọjọ́ 13 oṣù kẹrin ìní ọ̀la máa ṣe lọ́ńchì yìí. Oríire Oríyọmí ran àwọn ọmọ yìí nítorí pé promise ọjọ́ tó ti pẹ́ àwa rí ìgbà níjọ́ tí àwọn ọmọ yìí lọ gba admission. Orin Oníbejì wá dé fún èmi nìkan ṣoṣo. Oríyọmí dé Oríyọmí dé. Oríyọmí dé. Ọjọ́ ní Alhaji Kẹ́hìndé tí ó jẹ́ aṣojú ọ̀rọ̀ àṣàkàmù àárọ̀ ní sọ̀páàtì. Oríyọmí dé. Akí ọ̀gá wa ọlọ́run bá ṣàníkóore fún yín. Ìjọ kan wà ìyá ìlú ọmọ ẹgbẹ́ mi ni ó wà ní Ṣakí ó wá ń tajà ní sọ̀páàtì. Àwọn mẹ́ta mi ò mọ̀ jẹ́rìí sí báyìí. Ìyá yẹn wá ní bóyá ọmọ rẹ̀ bímọ lọ hospital. Ọmọ rẹ̀ obìnrin ó bímọ lọ hospital. Ọmọ yẹn wá bímọ ọmọ padà. Wọn ò tí wá gbókù ẹ̀ lẹ́nu yìí ṣe. Wọn ò gbókù ẹ̀ lẹ̀. Wọ́n wá ní ká lọ mú 2 million wá. Bẹ́ẹ̀ ni wọ́n sáré bá ọ̀gá mi. Wọ́n dá mi padà sọ́dọ̀ Mrs. Kẹ́hìndé Láíwọlá àti ẹlẹ́yà kókó. Fáàmù sì dìde owó tí ń fọkàn sí nínú sọpáàtì ní àgbójú ààrẹ ní sọpáàtì lọ bí ó ṣe máa gbé mi. Bẹ́lẹ̀ ìkọ́ fún ọ̀gá mi Oríyọmí ni torí bí wọ́n ṣe ń ga ìlàwá náà ń ga níbi ilé ọlọ́run àgídìgbò ò lè jóná. Oríyọmí dé. Oríyọmí dé. Oríyọmí dé. Yes, ẹ jẹ́ kí ìyá yìí ẹ jọ torí Ọlọ́run tó bá tẹ bá sọ̀rọ̀ jù ní ìgbà ìkìlọ̀ wọ̀ ẹ̀lú ìjọ máa ti lájọ pọ̀. Oríyọmí dé. Oríyọmí dé. Orúkọ mi ni Mrs. Ọmọbọ́lá Àṣàmí Àgídìgbò. Tábà sọ pé ta ló yẹ lẹ́nu èmi ni o torí kí n mọ̀ pé mo lè nẹ́bí nìbàdàn. Wọ́n ní mo fẹ́ dárò títí wọ́n ní mo léèyàn. Ìgbà tí mo dé Adọ́gba mi ò ṣe ní ti Oríyọmí o. Ẹkún ni mo sùn wá sí Àgídìgbò. Wàlájì Oríyọmí Hamzat. Ó pèdè kan fún mi lọ́jọ́ ọjọ́ náà. Ó ní má ta ọtí mọ́. Kẹ́ńtà ni mí o. Ẹkún ni mo bá wá bàdàn torí pé wọ́n wọlé mi lẹ́kọ̀ọ́. Òun mo ṣe dé Ìbàdàn. Ṣùgbọ́n mo wọnú Àgídìgbò pẹ̀lú omi lójú. Alájì Oríyọmí Hamzat wọ́n gbomi jẹ́ lójú mi. Wọ́n kà mí mẹ́ni tó jẹ́ èèyàn nínú Ìbàdàn lẹ́nìí. Mo wá rìn mo wá ń ṣe bí ọlọ́ba. Tó bá bèrè lọ́wọ́ mi pé kí ni sọ́ọ̀nẹ̀mù mi, mi ìwà ọmọ orúkọ mi tó ti bí mi mọ́. Màá sọ pé Àgídìgbò ní fámílì nèmù mi wà. Ẹ wá ní pọ́nrọ̀ mi gbọ́ pé ó jọ pẹ́ lọ. Mo wá ti pé ní Àdọ́ta ní ọjọ́ pèmí. Tó gbé mi kí ni tí mo bá lọ. Lórí ọ̀rọ̀ Oríyọmí Hamzat, wọ́n náà ni wọ́n gbé yí lẹ́nu mi. Mi ìmọ̀ pé mo lè wà láyé lẹ́nìí. Oríyọmí lọ túìtì mi lọ́pàá nínú eyín 36 ẹ̀yọkọ̀ yọ ọbẹ̀ lórí ọ̀rọ̀ Oríyọmí. Ọ̀rọ̀ ńlá sí kóòtù Alájì Oríyọmí àti gbogbo fam gbogbo ẹgbẹ́ dá pẹ̀lú farm secretary kẹlẹ́kì àkókò pẹ̀lú mọ́gàjì Ìdòwú Ibrahim ọ̀gá mi wọ́n ṣe dáadáa wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́ta fún mi. Wọ́n fi owó bá mi lò wọ́n fi ìfẹ́ bá mi lò. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ni mo ló ń gbà ní Adọ́gba fáwọn èèyàn láì pé Oríyọmí dání pẹ̀lú orúkọ Oríyọmí pẹ̀lú ìgbàgbọ́ tí mo fi tẹ̀lé Oríyọmí àwọn èèyàn lè gbé ilẹ̀lẹ̀ ilẹ̀ tẹ́lẹ̀ mi ti rà láì lọ iye ọdún mo dẹ̀ lágbà pẹ̀lú orúkọ Oríyọmí jáde mo dúpẹ́ fọ́lọ́ lọ́jọ́ tèmi mo wá dẹni tó mú ìròyìn fanda nílùú Ìbàdàn lórí àrò Oríyọmí nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ń pọ̀tù hospital ni mo wà torí mi mọ̀ nǹkan tó ṣe mí mo dúpẹ́ fọ́lọ́ Oríyọmí làwọn tẹ̀lé làwọn ìkọ̀sí nọ́mbà mú. Oríyọmí dé. Oríyọmí dé. Oríyọmí dé. Oríyọmí dé.
Ọlọ́run nígbà tí a bẹ̀rẹ̀ lénìí a ní oṣù tó kọjá gbogbo àwọn tá a wá bí pẹ̀lú ìbànújẹ́ la fi wá bí àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọdún tí a ní òní gangan ní 2025 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ torí pé òní gangan ní olówó wa ọ̀tá wa the government general of the mass. Open our own 2025. Yes. Oríyọmí dé. Ní báyìí pẹ̀lú àṣẹ yìí yá àṣẹ yìí bàbá. Oríyọmí dé.
àmọ́ wípé a máa pọ̀ tó báyìí. Irinṣẹ́ tí a gbé wá kò lè ká wa. Ṣùgbọ́n tó lè jẹ́ kó ká wa dáadáa díẹ̀ ni pé kẹ́ ẹ rọra dákẹ́. Lẹ́ni tí ń sọ̀rọ̀ yẹn tẹ́ ẹ bá dákẹ́ ó gbọ́ mi ta. Ṣùgbọ́n bí ẹ bá dákẹ́ kò sí tí mo lè sọ, wọn lè gbọ́ mi ta. Gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní ọwọ́ iwájú, ẹ má ga ọ̀mbrẹ́là. Wọ́n lè gbọ́ ọ̀mbrẹ́là wájú. Iṣẹ́ méjì tí ó ṣe, iṣẹ́ mẹ́ta ni ó ṣe, ẹyọ kan wúlò, méjì ò ní wúlò. Àkọ́kọ́ ni pé kò ní dòrùn ọgbà wọ. Ṣùgbọ́n méjì tó kù ni pé ó lè gún ẹ tó wà lẹ́yìn àtẹ̀gbẹ́ rẹ lójú, yóò sì tún di lójú kò ní jẹ́ orí wọn. So inú wa máa bí pé ìwọ́rá ìbọn wájú ó tún gbọ́ ọ̀mbrẹ́là. Ọ wà dàbí àwọn olóṣèlú, wọ́n dàbí bọ́ jẹun tán, kò tún wá ń wá bẹ́kùn. Oríyọmídé. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín, ẹ jẹ́ àdàbí láàrin ìṣẹ́jú kan, ẹ kí pé Happy New Year. Tó bá mú lọ náà ó máa gbóná. Tó bá mú lọ náà ó máa gbóná tó dé padà wá á ti gbóná. Oríyọmídé. Ẹ mọ̀ wo àádọ́mọ ẹgbẹ́ mọ̀ ní ìsìn yàtọ̀ sáṣàwọ̀ o. Oríyọmídé. Ẹ ti dá wọn mọ̀. Tẹ́ ẹ bá ti dá mọ̀ ẹ ti bọ́ tàbí ọba wà. Oríyọmídé. Ẹ̀ńtọ́ kò dúdú wẹ̀ tí kò ní ọ̀rọ̀. Oríyọmídé. Ẹ bọ́ta. Bọ́ta. Oríyọmídé. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ìdí tí mo fi kí pé ẹkú ọdún, mo rí yín. Ẹ̀yin náà sì rí mi. A sì rí wa pẹ́. A ṣe pẹ́. Níbi kan mo fẹ́ sọ fún igi tọ́lọ́ ń gbìn pàṣẹ tó lè bá tu o. Iná tọ́lọ́ ń dá pàṣẹ tó lè mú bá o. Ilé tọ́lọ́ ń kọ́ pàṣẹ tó lè mú o. Sáà gbà bẹ́ẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹ lọ ṣe kí ni? Ẹ lọ fọkàn balẹ̀. Ṣé rí ibi gíga yẹn? Ibi gíga yẹn? Mo kí ẹ ṣe gan-an, ẹ kú àṣojú sẹ́yìn. Ní 1999 tí bàbá mi kú, ọkùnrin wà pẹ̀lú mi gbà náà. Gbogbo tí wọ́n ṣe ń gbà náà mo gbàgbé àwọn kan ṣùgbọ́n gbàgbé orin ẹyọ kan, orin ẹmu abẹ́ dá fún yín. Àwọn àbáǹgbà náà tẹ́ sọ̀rọ̀ lọ. Wọ́n ní aṣojú dèmi kò tá àṣẹyìn dèmi, àṣẹyìn dèmi
kò wọ́pọ̀ láàyè. Ẹ̀yin sojú ẹ tún sẹ́yìn. Ẹ ń sọ fún mi pé kí n máa gbó àlẹ́. Mo kí n máa gbọ́lẹ̀ gbó ẹ̀sán àmà ìtorí ti yí. Ẹ sọ fún mi pé kí n gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ yìí, kí n sì gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ èmi náà láti máa ṣe gbogbo tí ó dùn yín nínú. Ẹ sọ fún mi pé kí n lọ túnra mú o. Ẹni ó bá yàn yín jẹ ti yàn mí jẹ. Ẹni ó bá tọ́ yín ti tọ́ mi. Ẹni ó bá yàn yín èmi lọ́nà. Látọ̀dọ̀ àwọn olóṣèlú bẹ́ẹ̀ni kan bá halẹ̀ mọ́ yín ó jẹ́ olóṣèlú ni kò jẹ́ olóṣèlú ni ó ló ń lówó lọ́ni ó lówó mi kankan láyé lójú ni ẹ mọ tẹ́ ẹ bá sọ fún un ẹ jẹ́ ń kọ́ délẹ̀ o kẹ wá gbé kẹ wá kọ́lẹ̀ kẹ wá máa kọ́ fún ọ ẹ pé kẹlẹ́jà máa gbẹ́jà lọ kẹlẹ́jà máa gbẹ́jà lọ. Òkìkí ti gbé màlúù dé. Ẹlẹ́jà máa gbẹ́jà lọ. Ẹlẹ́jà máa gbẹ́jà lọ. Ẹlẹ́jà máa gbẹ́jà lọ. Òkìkí ti gbé màlúù dé. Ẹlẹ́jà máa gbẹ́jà lọ. Wọ́n àti ìmọ̀ gẹ́gẹ́. Tábà kànlẹ̀kùn ṣọ́ọ̀bù yín, tábà kànlẹ̀kùn lé yín, tábà wánú ẹbí, tábà nà kẹ̀kẹ́ sí yín, tábà níbo lẹ̀ ń lọ, ẹ wá máa gbé ládìjọ́ lọ, ládìjọ́ lọ, ibi orí náà mi ládìjọ́ lọ, ó bá yá ẹ wá bọ̀ wá ibi orí náà mi ládìjọ́ lọ, ládìjọ́ lọ, ládìjọ́ lọ. Kan òye ni o ẹ mú fóònù wa ní abẹ́ ẹ̀ lò ó. Tí wọ́n lò lọ́jọ́ yìí wọ́n ti lò. Ṣé ìpàdé tòní ẹ jẹ́ kí etí ọmọ ọ̀hún ọdún tí ẹ jẹ́ kí afọ́jú kọ́ máa rí i. Ọmọ ìgbà lórí ẹni bọ́ọ̀lù. Ọ̀rọ̀ cooperative wa. Wọ́n ti bá mi kọ́lẹ́tì orúkọ gbogbo àwọn tó kọ lẹ́tà pátá dáàmà rí lẹ́yìn òní ní alert. Ẹ máa rí owó yín. Ẹ gbàgbé pé àtẹ̀wọ́ kọ́ sanwó fún everybody náà. So and the cooperative continues. Ṣùgbọ́n àkọ́kọ́ sanwó fún everybody náà tí ò ní sí wàhálà kẹ̀kẹ́ náà. Number 1 nìyẹn. Number 2. Gbogbo ẹ̀yin tí ẹ ní ọmọ ní àwọn scholarship wa
ẹ̀yin tí ẹ̀ ń wò pé kò tí ì kan ọmọ yín bí mo ṣe ń dé yìí mo declare another 5,000 children. Another 5,000 children. Oríyọmídé. Ìbàdàn dẹ̀ ní skul yẹn wà. Oríyọmídé. Coordinators, chairman local government, ẹ tètè bá mi pín ó kárí káwọn ọmọ ẹ bẹ̀rẹ̀. Ìsí ẹjẹ́ kí n sọ kíní kan fún yín. Tí ó bá jẹ́ pé àǹfààní college la ní, tó bá jẹ́ àǹfààní polytechnic project university, ẹ gbà lọ́wọ́ mi kẹ́ ẹ lò kíákíá. Ayé ọ̀yẹ́ ilé-ìwé wo ló lọ wò mọ́ o? Wọ́n ọ̀yẹ́ kọ́ọ̀sì wo ló ṣe wò mọ́ o? Graduate is a graduate. Once you have your certificate, you are recognized. Èmi sọ fún yín sẹ́, a ní gbogbo àwọn tó ń lo àwa bí ẹrú. Tó jẹ́ pé ipò ẹrú làwa wà fáwọn. Ọmọ tiwọn ní ọ̀sẹ̀rú ọmọ wa. Oríyọmídé. Àwọn tí wọ́n ń fi owó tiwa, owó orí ni, owó ìlú ni, tí wọ́n fi ń tọ́jú ọmọ tiwọn, kọ́mọ owó lè gbàgbó wọn, tí wọ́n bá kú òun bẹ́ẹ̀, kọ́mọ wọn náà tún máa darí ọmọ tiwa, láyé ọmọ wọn ní ọ̀sẹ̀rú ọmọ tiwa. Kò lè yé mi, ẹ̀kọ́ bá yẹ kó tó ẹ̀mú ẹ̀. Oríyọmídé. Oríyọmídé. Adákùnrin bá wà lọ dágbò yìí pọ̀ bá rẹ̀ yìí sí wọn. Ṣéèjì ṣe. Ṣéèjì ṣe. Wọ́n fẹ́ mọ̀ bóyá ó ti rẹ̀ wá. Bóyá ẹnu ọ̀rọ̀ wá. Olóṣè kí ni olóṣè kí ni zone wa ó ti tó 400. Ẹjọ́ ẹ lọ máa bá mi extend it. I want more zones. I want more zones. Ẹ wá jọ ẹ má bínú nítorí tó ṣẹlẹ̀ tí àròtì ẹni ò tí ìjà bẹ̀rẹ̀ zone láti máa ṣe negotiation. Immediately after Ramadan, a bẹ̀rẹ̀ negotiation. Immediately after Ramadan, a bẹ̀rẹ̀ negotiation. Number one yẹn o. Number two, mo kéde 1,000 àwọn èèyàn tí mo fẹ́ kọ́ ní tí mo fẹ́ kẹ́kọ̀ọ́ ṣe ọwọ́ tí màá ra irinṣẹ́ fún tí màá tún bá polówó tí wọ́n fi máa rí kọ́sítọ́mà.
ẹ wà mọ̀ wò pé kí ló ga wá ṣe ọmọ kẹ̀kẹ́dé fún gbogbo èèyàn ni àwa ẹgbẹ́ńkọ́ sẹ́rí èyí tí mo kéde o general public 1000 ní fẹ́ gbẹ́ nìkan. báàjì méjì ni màá wá ṣe nígbà tí a bá parí ti Yorùbá ní ògbè òun lé o tó ń dé nígbà tí n bá parí tọmọ ẹgbẹ́ tán tọmọ ẹgbẹ́ ní batch 1 ti general ní batch 2. tí bá ti parí ti ní tán màá bẹ̀rẹ̀ tiwọn. now mo wá fẹ́ orúkọ ẹ̀ tọ́rọ yẹ kí n ti bẹ̀rẹ̀ báyìí èmi ti ń ra irinṣẹ́ mo ti ra irinṣẹ́ bẹ̀ báyìí àwọn tí wọ́n kọ́ sẹ́yìn ti now Oríyọmí dé ẹ jọ̀ọ́ mo fẹ́ tọ́ ẹ kó ní interest nípa sẹ́yìn tíṣẹ́ yẹn wù gẹ́gẹ́ àwa iná náà mọ̀ kọ́kọ́ patronize ẹ jẹ́ ká fi ara wa ká fi la ara wa ká mọ̀ fira wa la ara àta nípa pé à ń la ara wa láti inú ara wa ọ̀rọ̀ yẹn ò máa pọ̀ sí nínú ara wa àwọn ọmọ wa tó kọ́ṣẹ́ yẹn wọn ò ní sí lẹ́yìn mọ́ àwọn tí mọ̀ yẹn nìyẹn kódà báwo èèyàn mi nílùú èbó bẹ́ẹ̀ ṣe fi àwọn náà ní gbé wọn fún torí pé abẹ́rẹ́ wọn lókun jù bẹ́ẹ̀ ni now ìyẹn bẹ́ẹ̀ yẹn lẹ́yìn yẹn iléeṣẹ́ kan àwọn èèyàn kan ìní ìlàmọ́lẹ̀ wọ́n ti ṣẹ́ ńlá kan nìkan nìbàdàn mo wá lọ bá wọn sọ̀rọ̀ mo nídìí mo wá rí i pé nǹkan kan kù tó yẹ ká ṣe tá a ṣe láti jọ yìí mo fẹ́ kẹ́ ẹ fún mi ní list ẹwà àjọ ní gbogbo zone mo nídìí list àwọn tó jẹ́ carpenter bí àwọn tó jẹ́ bricklayer àwọn tó jẹ́ welder àwọn tó jẹ́ oní POP Oríyọmí dé ó dẹ́ pé tí a bá nídìí wọn Oríyọmí dé o àti phone number àti location jẹ́ pé tá a bá nídìí wọn a kàn pè wọ́n láti inú nọ́mbà yẹn ni mo nídìí wọn púpọ̀ gan nítorí pé lágbára Ọlọ́run in a month time kò yẹ ká gbà less than 100 nínú wọn tí wọ́n máa ṣiṣẹ́ ó lè jọ ọkọ yín ó lè jẹ́ àbúrò yín ó lè jẹ́ ẹ̀gbọ́n yín ó lè jẹ́ ọmọ yín so ìyẹn bẹ́ẹ̀ yẹn tí ẹ bá gbàgbé ókè ìfẹsọ́ síta torí ìfẹsọ́ lè síta so olú àwọn ọ̀rọ̀ kan mo ti lọ tírénì òye ọ̀rọ̀ tó ṣe sọ́ọ̀tà àti tí ò ṣe sọ́ọ̀tà. Ẹ̀ka olókè sí bọ́ọ̀sì lò. Oríyọmí dé. Mo bá ká máa rí achievement wa ni. Ìfẹ́ kan mọ bí tá a gbọ́ sí. Yes, ẹ jẹ́ kí a filẹ̀ bẹ́ẹ̀ yẹn ná. Gbogbo tí mo bẹ̀rẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ tètè pèsè ẹ̀ fún mi. Ọ̀rọ̀ wà ṣùgbọ́n kò tí ì sáàyè rẹ̀. Oríyọmí dé o. Sáré àpéjọpọ̀ wa ò ní. Ètí ẹ̀mọ̀ pa pọ̀ tó báyìí. Èèyàn bí ẹ̀mọ̀ tó wà ní ọmọ 2000 plus báyìí. Oríyọmí dé. Sáré ẹni àwa tá àti ní aṣọ yẹ́lò wa ẹ jẹ́ ká lọ nù yìí. Ẹ jẹ́ ká lọ ní. Mo fẹ́ ṣe abẹ́ṣe kankan láìpẹ́ yìí ẹnu ọní ẹ̀kan ní aṣọ yẹn màkèsà dìgbì ọjọ́ kan pé uniform day tí bá ti ní uniform day ẹ̀wọ̀ yẹ́lò jáde.
tí ò bá tì ní ẹjọ́ ẹ lọ gẹ̀tẹ̀ ọlọ́pàá kan bá mi sọ̀rọ̀ lánàá ó mú mọ́tò kan wọ́n bá sọ wá ní aláàbí rí síkà àgídìgbò bẹ̀rẹ̀ láwọn mi gbogbo mọ́tò olùkọ́ ló ti dà àgídìgbò tẹ́ bọ́lẹ̀ tó bá ti lè lẹ̀ mọ́ ẹ bá ń fi lẹ̀ àwọn èèyàn nínú tó ṣọ́ọ̀bù rẹ lẹ síkà àgídìgbò náà báàgì rẹ lẹ síkà àgídìgbò lórí àwọn ọmọ kan tí ń wọ aṣọ funfun bóòtù yẹn ti jẹ́ o Àríkẹ́ fi ọjà. Okay. Mi ò kọ́ dáhùn yín. Mo bá ṣe àtúnṣe kan sí i. Adúró. Aṣọ ọrùn yìí ẹ lọ tún un ṣe. Ẹ ṣàjẹ́ kó jẹ́ yellow colour. Ẹ lè kọ́ nǹkan míì sí. Ẹ lè ṣe mo ti àpúfù yín. Àwọn ọ̀dọ́ mi náà wọ́n lè jọ ìyẹn ẹnìkan sí. But I want everything to be yellow. Yellow tari yẹn ó ní fi ṣe o. Olúwa ní yellow fi ṣe o. Olúwa ní fi ṣe o. Oríyọmídé ní ojú yín ní ẹ̀yìn yín àtOríyọmí Hamzat Farm Nàìjíríà àti ti London àti ti Amẹ́ríkà gbogbo diaspora àti Canada àti Dublin gbogbo diaspora ṣá gbogbo wọn pátápátá mo rántí pé ìjẹta òní ti Thursday òní ti US àpàdé ọwọ́ aago ọ̀nà bí ọwọ́ aago kan òru mọ́ra wọn ká tó kú òǹbẹ̀ èmi mo rí èrò ń bẹ̀ gan ẹ̀rù Ọlọ́run bà mí pé ṣé àti Canada pé ṣé US àti Canada ni mo ti ní presence báyìí ẹ wo èyí sì èmi o kò lè jẹ́ èèyàn lélẹ́yìí o ní ojú yín lẹ́yìn yín wàláì ẹ fọkànbalẹ̀ mi ò ní dà yín mi ò ní lò yín fún àǹfààní ara mi gbogbo bí tí mo bá lè borí bọ̀ nítorí tara mi tí ẹ̀ ní jàǹfààní bẹ̀ ọba tó ní ẹ̀mí mi mo pè tí mo fi búra èèlè débẹ̀ ṣùgbọ́n gbogbo bí tí mo bá lè borí bọ̀ nítorí àǹfààní tèmi àti tiyín ó kèèyàn ṣe wulẹ̀ kọ́ká tó á kèèyàn. God bless you. I love you.